ti fún lówó tẹ́lẹ̀ èmi mo lọ bá bàbá yìí báyìí orúkọ rẹ̀ sì yàtọ̀ orúkọ ni. Bíbọ̀ Ṣèkínà tù yóò ṣe ọmọ abẹ́rẹ́ yẹn fò wọ́n ní òfẹ́rẹ́ eléré mi èmi mo mọ̀ Ṣèkínà délé mo mọ bá ṣe kí màmá ẹ̀ bá ṣe kí bàbá ẹ̀ ilé ilé Ṣèkínà tù àyà mi wà ayé mi wà ní Ṣèkínà tù ní ọmọge ẹkùn náà wọ ìjẹta Ṣèkínà tó yẹ nílẹ̀ yìí ó Ṣèkínà tù ó ìyálà tí ẹ̀jẹ̀ ògùn tí ẹ̀jẹ̀ ewu ẹ̀ ló fún Ṣèkínà ẹgbẹ́ wọlé ẹgbẹ́ ẹgbẹ́gbò ẹgbẹ́ wọlé ẹgbẹ́gbò ajá Ṣèkínà. Ìyàwó lórí náà aláṣẹ OA supermarket iléeṣẹ́ tó ní ńlá tó pọ̀ púpọ̀ jaburata èmi jẹ́ ń bẹ̀ mú gbowó lọ́wọ́ lórí ìjọ aṣọ ìjọ ìlú mú búrẹ́dì wá. Ìyàwó olórí iléeṣẹ́ wa àti nìkan lákọ̀ọ́kọ́ anìkanlẹ̀ kejì olórí àti bọ̀ máa sì kẹrin hòtẹ́ẹ̀lì lókù hòtẹ́ẹ̀lì. Olórí olórí supermarket olórí yóò olórí náà orí èèyàn ní olórí olórí ó ṣe olórí olórí ó jẹ́ bẹ́ẹ̀ wọ́n pàdé ẹni tọ́kì. Olórí mú mi lọ sí báàgì o báàgì tọ́kì a ní báàgì ńbàdàn a ní nílùú tọ́kì a ní ní Liverpool ní London lọ́ọ̀dà tí ó ti lé. Olórí mú mi wọnú tọ́kì bàbá oníyèsí wù wọ́n aṣọ fún mi ó ti fún ilé sápò ẹ wá ní wọn pọ́nlé ìlọsáyìn ní ẹ máa ń kí. Ẹ̀bá kó lórí òwe supermarket anìkan lórí àkàlà anìkan lórí títí lórí Arápájà òtẹ́ láti máa sí lẹ́fẹ̀ẹ́ òtẹ́ la máa sí lẹ́fẹ̀ẹ́ báyìí láì lórúkọ ẹ̀sìn ọlọ́run máa máa fún ẹ̀ṣẹ̀ olórí ó kárí èèyàn mi. Kí lorúkọ ẹgbẹ́ wa? NRC, MRC, Border Ladies Club, ẹgbẹ́ alálùbá àríkà, ẹgbẹ́ MRC, Border Ladies Club, ẹgbẹ́ náà wọ̀ ní ìbàjẹ́ o. Gbogbo ni mo jẹ́ bàbá oníyẹ̀sùnmù nínú ẹgbẹ́ MRC, ẹgbẹ́ alálùbá àríkà. Ẹgbẹ́ ẹ máa zù olórí ẹgbẹ́ tí ẹ máa zù ẹgbẹ́ àwọn òní tú. Abọ́dún mẹ́ta níjọba ọdún méjì
àwọn ọmọ ṣàṣekáfá akànjí ó máa yé wọn ní dáìlì olùkọ́ yẹn sì ni aláṣẹ MLC olórí ó kárò. olórí ẹgbẹ́ MLC àfà ẹ̀dá rẹ̀ níjọ́ sátidé ẹ̀yin kúrò lọ́yọ̀ọ́ ẹ̀ lọ sọ́dọ̀ lórí àrẹ̀jọ promise gbàgbọ́mọdé bẹ́ẹ̀ ni àmúbi ẹ̀yà MLC ó kárí olórí aláṣẹ oo supermarket olórí ìlú náà olórí yóò ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ mọ́ tó máa ń. Ebe wọn tẹ́lẹ̀ kan tó máa sáko. Àbọ̀ kí náà wá ṣe ètò ẹ̀kọ́ ẹ̀ o. Àwòrán tún kì í pọ̀ tá o. Olórí àwòrán tún kì í pọ̀ tá o. Ìrẹ́ni pẹ́pẹ́ pa àjà yóò lẹ́rù wọn. Aláṣẹ olórí ẹgbẹ́ MLC bó ṣe máa ń fún mi nìyẹn bí n bá ti lé lórí owó ti gbé lórí kí wọ́n bá sì tó òótọ́ lọ́wọ́ ọlọ́run á máa tó tọ́ òwe fẹ́ràn mi ọmọ dáadáa lórí ojú kọ́kọ́ òní ti yẹ láíláí. Olórí fẹ́sí ògiri náà ìwà ògiri náà. Ìfẹ́sí ògiri náà ìwà ògiri náà. Olórí ẹgbẹ́ kí ni ìfọ́jú ìpinnu ọmọ ẹ̀lẹ́ tó wú mi o. Ọ̀nà tó níwájú ó tún láyé gan o. Ó tún náwó gan, wọ́n bá ti lóyún eré tó bá ní ìwọ̀n bọ̀ màgà ń sọ. Àti tẹ́ bá ní ìwọ̀n sọ̀rọ̀ mú ń sọ. Òkè ẹ̀ka lẹ́lẹ́ ará àdúgbò. Ẹ̀ka lẹ́lẹ́ ẹ̀kú òwúrọ̀. Ẹgbẹ́ ìlú ìlú bẹ́ẹ̀ ló sùn. Ẹgbẹ́ kan yín ló. Ẹgbẹ́ ọlọ́lá ẹgbẹ́ òun rẹ̀ ẹgbẹ́ ìgbòkú ẹkú gbádùn ẹgbẹ́ ìwé ìlú bá mi sùn ẹgbẹ́ ìgbò náà ń gbé ẹ̀rọ. Ìjẹ́ ẹgbẹ́ àtọ̀sán fún mi ó ní mọ̀ tí mo fún jẹ́ ó ti kàn sí mi lójú ṣàràṣàrà lójú mi báyìí máa ṣe nìyẹn bóyá máa jẹ́ nìyẹn lórí ẹ̀ṣẹ̀ máa rí nìyẹn o ìlú ti jẹ́. Ẹgbẹ́ ìtọ̀sán lómi ó ní mo ti bójú dé ó ti kàn sí mi lójú ṣàràṣàrà lójú mi báyìí máa ṣe nìyẹn bóyá máa jẹ́ nìyẹn lórí ẹ̀ṣẹ̀ máa rí nìyẹn o ìlú ti jẹ́. Ìlú ti jẹ́ olórí ìlú ti jẹ́ orúkọ ìlú ti jẹ́ orúkọ ìlú ti jẹ́. Èèkó ẹgbẹ́ alẹ́lẹ́ a. Ẹjọ́ mi ń bọ̀ náà mi sùn. Ó tó mi kò jẹ́ ìgbéra o. Ó tó mi kò jẹ́ ìgbéra. Ẹgbẹ́ ètò sọ fún mi, ó ní mo ti mọ̀ nílẹ̀, ó ti bẹ̀ sí mi lójú. Sílé, sàràsàrà lójú mi.
báyọ̀ máa ṣe nìyẹn bẹ́ẹ̀ máa jẹ́ ní orúkọ ọmọdé ṣe máa ṣe nìyẹn o ìlú ti jẹ́. olóyè agbẹ́mi bàbá yé lórí ìwọ̀n èèyàn ó bàbá òṣùgbò. Gbàdúrà tó bá dà fún ẹ̀rọ ọmọ. Olómìnirí òní yóò sọ, ó tó jẹ́ ẹ̀gbọ́n. Ọ̀dọ́ ọ̀gbọ́n bí lẹ́dùn padà bọ̀. Ọlọ́run ọba àtòrò sọmi ní ìlú ní fi mí sílẹ̀ ìbò ṣe sún wá. Òjò onígbàdúrà tó bá ta. Ọ̀pá yọrí ọ̀dọ́ ọ̀gbọ́n bí lẹ́dùn padà bọ̀. Ọlọ́run ọba àtòrò sọmi ní ìlú ní fi mí sílẹ̀. Táyé nínú ogun sí àní tí ó ti tó. Agbára kàdúrú
bàbá mi dé báwo ni kú kalẹ̀ yìí o lóye bá ń gbé kú kalẹ̀ màmá. àwọn òbí ọlọ́pàá tó sọ o ọmọ tó sọ Yéṣu fúnra bẹ́ẹ̀ lọ́dún ní bàbá rẹ̀ bẹ́ẹ̀ máa lọ sí lọ́wọ́ tó ẹ lọ́wọ́ tó sọ o. Mama pé mo ti kú kalẹ̀ ní Fúnbà. Mama pé tó ṣe, mama pé tó ṣe lé. Ayẹ́ta gbòòrò ní pé owó ṣe àlejò wọn. Bá ń tọ́jú bọ́dà mi dáadáa, mama pé tó ṣe lé. Lọ́jà gbòòrò ní ìlú rẹ̀, alẹ́ ti ẹ̀kẹ́. Bó ṣe dìbò àlọ́ sílẹ̀ kọ́lé ìlú. Bá ń tọ́jú ẹ̀. Kójú èlé táwọn ẹlẹ́gbọ̀n ọ̀tọ́ kan tuntun tuntun. Lẹ́yìn máa bó owó sí ìròyìn o. Àgbẹ̀ tuntun kú mọ́nà ẹ̀rù kú. Lọ́dún kú mọ́nà dára o. Síwà. Ẹni bá sọ̀rọ̀ ló kú kálẹ̀ sọ̀rọ̀ náà. Àwọn ṣe ìfúnná ẹ̀rọ nínú ẹ̀rọ sọ̀rọ̀. Oṣù ẹ̀rọ máa ń sọ̀rọ̀. Apààní alága àtòwé. Ẹni náà ó wà àwọn ẹlẹ́sìn ẹ̀ka lọ́dún. Gbẹ́dẹ́gbẹ́ mi náà ó tún lè lọ o. Ẹni náà sọ pé àwọn bàbá mi ò ní sọ̀rọ̀ ṣe. Tọ́jú ọmọ ẹgbẹ́ sáyẹ́nì dáadáa. Ìyẹn bàbá kúrò láti kú kalẹ̀ o. Kú kalẹ̀ sáyẹ́nì ìrìnà. Alájùkọ́ ìrìnà tó lóyún o. Ẹgbẹ́ tí wọ́n la jẹ́ sáwọn ní Canada. Practice. Don't have to practice. You never say it's good. Wọ́n fẹ́ dàrú dápọ̀ ọ̀hún. Àlùdáná sùúrù ní àwọn ètò sábà. Wọ́n bá bá bẹ́ẹ̀ síbẹ̀ òun bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ. Wọ́n
alájẹ sọ fún mi ìsàmà. Èmi là ń sọ ọ̀dọ̀ mi lábùkù ẹ̀yà òṣèlú àbá òtí ìgbò. Alájẹ sábà ẹgbẹ́ tó pọ́n sáré lé ẹ̀ tí ìlú lọ. Ẹ̀ tí ìlú lọ. Ti lè lọ́wọ́ sínú ìgbé mi sòrò. Ọjọ́ bí àṣà ẹ̀yà òní ọjọ́ Monday ọjọ́ bí àṣà ẹ̀yà òní ọjọ́ Monday. Ọjọ́ bí ìjọ Sátidé la ti ṣe é. Èyí ló gbọ́dọ̀ kọjá o.
Ìbàdàn ti dá Sunday lánàá. Aṣọ nínú Western. Aṣọ nínú Western. Aṣọ nínú Western. Lọ́dọ̀ alájú ìyá mi lánàá. Aṣọ lọ́dọ̀ alájú ìyá mi lánàá. Gbogbo èèyàn gbọ́wọ́ ọ̀rùn sùn. Wọ́n kú bá bíbẹ́ dé. Ọ̀rọ̀ tí ń sọ Yéésù fún ìlànà o. Mo máa tún sọ Yéésù fún yòórí o. Mo ní tó bá ń yẹ̀yàn. Jẹ́jẹ́ ló bí àgbà. Àbùkù ẹ̀yà ara tí lọ́dún kan sí lónìí. Ọ̀rọ̀ mi là bàbá sùúrù pé jẹ́ o. Ọ̀rọ̀ tó mi máa bọ̀ ní èso ìyàjọ̀ òkùnkùn ni. Àṣírí wa débi sí. Ẹgbẹ́ ìlànà tó lè rí o. Àti àlàyé àlàlú ọ̀lẹ̀ màìsú. Kẹ́hìnì mọ̀ débi sí. Gbogbo bàbá mi bí ẹ̀yà tó mọ̀ ọ́ ní 1995. Ó ṣe fún àdáadáa ọkọ̀ ọmọ olúwa tí ẹjọ́ wà ní gbogbo wa. Ìyára àwọn ní ìdádí gbogbo wa. Ìyọ̀dá mi ra àmọ́ ni. 1994 ẹ wo sísẹ yìí bíi 28-29 years ibo ni yéésù wù láti dọ̀rẹ́ ara a ò járí àwọn tó lè sọ sórí ẹ o wọ́n yà á pa yéésù wù ìyájọ́ ògbó ni. Gbogbo bá a kó lẹ́kọ̀ọ́ jáde ìyẹn ń bẹ ní London lọ́wọ́ yìí, àkọ́bí àfà. Títí aláyọ̀ tó bímọ fún mi ni mo fẹ́ fún o, láyé alálù mọ́lẹ̀ nígbà yẹn o. Ó kálukú ní eléyìí ọtí ẹ̀dá yẹn. Àwọn táàjọ wà ń bá yẹn o. Adébàdà máa ń bù mẹ́ níbi ẹ̀mí tó pé wọn o. Àti wá sí ọgbẹ́ àjọyọ̀pọ̀ náà. Àtàkàmù sí ìlú ní gbàgbé. Ọ̀rẹ́ tá a bá ṣe láyé, àṣegbé lóhun asọ̀rí. Kò ní mo sọ orí dáńsì, amúgbẹ́ ìyá ọ̀sẹ̀ mi rí. Ọ̀rẹ́ tá a bá ṣe bí 31 years. Káàfin wá pè ní ìbáṣọ. Èmi gbọ́dọ̀ lébù 1992 September 10. Ìbò kọ́bọ̀ náà ló bu Yusufu. Ìbò aláìyí wà nígbà yẹn o. Ìbò lẹ́wà nígbà yẹn Yusufu kẹsìmí Gárásíwá. Ṣé torí báwo ló ju arúgbó ọmọkùnrin bá ń sin àmì tí èèbọ̀ ní ìwà ni? A jẹ́ kí mugumu kó káwá lára bàìsú mo mẹ́rin tí èèbọ̀ ní ìgbà sí. Mo máa ń mú kú o. Tí n bá ti lówùrọ̀ mo máa sáré láti Olúyọ̀lé estate
currency close lórí oníyanlẹ̀ o mo máa ń sáré láago márùn-ún ìdájí ìbá torí Jésù gbé mọ́bì mo tún máa ń padà Jésù máa wọlé tí kí aago mẹ́fà àbọ̀ má ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ tàbí kí n lọ bá tẹ́lù mo bá wọn spọ́ọ̀tì ẹlòmíì kò tí ì pé 50 bábọ̀ ni Jésù débi sí o á lóun tún sí wa ẹgbà mi o. Alóhùn tún sí wa ẹgbà mi o. Ìgbèrè lèmi ó bá mi lórí stéèjì ìbẹ̀lẹ̀ bá dá ìbẹ̀lẹ̀ tí wọ́n lé sí bàbá oníyẹ̀sùn fún ìyá òkú wọn abíkọrin náà ní wàásù àwọn tó dẹ́ wà níbẹ̀ àjọ ń ṣe lọ. Wọ́n bá bínú mi wọ́n ní bínú báwọn èèyàn bá ń dìtẹ̀. Gbogbo ojúmọ́ sẹ́ni Jésù fún táyé o mo dẹ̀ tọ́ ọmọ Jésù fún àwọn ọmọ tí mo bí. Mo fún ọkọ ẹ̀sìn ló ń tọ́ máa jẹ. Ọmọ tí mo bí báwo ni Jésù mú mo tọ́ wọn dáadáa. Tó jẹ́ pé ẹ ló fojú pàwọ́ rẹ. Ọ̀nàrẹ́bù nìkan lẹ dámọ̀. Ọ̀nàrẹ́bù àhà ó ti dà àbúrò mi ogbò ìṣọmọ. Ọ̀nàrẹ́bù Yusufu bàbá ọ̀nàrẹ́bù kò ṣeé gbèsì. Ṣùgbọ́n Yusufu yìí ti dá àbúrò mi kò sọ wọn mọ́. Ojú máa ń fẹ́ tì mí ti máa ráwọn ọ̀rẹ́ tí máa sọ pé Ọ̀nàrẹ́bù Yusufu Ọ̀gbájọ́ bí ṣe rán tí máa sọ pé Ọ̀nàrẹ́bù Yusufu. Wọn kì í lè pé Adébísí, wọn kì í lè pé Yusufu mọ́. Ọmọ dábì nìyẹn bá mà ó, oko òbí mi Yusufu ni mo fi ní. Tí n bá fẹ́ sọ pé Yusufu àyà mi á já bábọ́ ní Yusufu máa yà dákẹ́ Ọ̀nàrẹ́bù ẹ wá ń bí. Ṣùgbọ́n tó bá ṣe mi tí n bá fẹ́ kí àwọn fẹ́ mọ́ apákan àwọn àpè mi o wọ́n ní tí n bá ṣe sí Yusufu làwọn tèmi máa bá mi ṣe sí. Máa pọmọ mi wọlé Ọ̀nàrẹ́bù abẹ́rí táwọn bá dé nílé ọ̀gbẹ́ni sórí ẹ̀ èmi ọkọ̀ ìṣe òbí ni. Mo bá ti fi rẹ́ skul àbọ̀ ṣí e. Àkọ́bí ẹni àbúrò ẹni. Òbí òdì. Àbúrò ẹni. Àkọ́bí ẹni. Orí Yusufu ni mo ti mọ̀ táyé. Orogún ẹni o tó bá jù yẹ́ ẹni lọ bọ́ọ̀sì. Ìyá là ń gbọ́ oníkan wo Yusufu mo sáré pé mú. Àṣetẹ̀rí bá tí mo ní àgbo tí n ti ṣeré lánàá àwọn ọ̀rẹ́ náà ya pa kọ́rẹ́nsì èyí tó máa ná 200 èyí tó máa ná 100 tó bá ti rí ìwọ́n nígbà ọ̀gbẹ́ni ni ó ṣe bàbá àjọ wa ní dábìdábì ẹ̀ àwọn àti ọlánúkọ àwọn ní màmá èmú ń ṣe bàbá àwọn àti gàníyà ìyá wa ni àwọn ní màmá èmi sì wà lórí títì sẹ́ẹ̀tì àwọn ayì ni mò ń fẹ́. Àfihàn ọlọ́run àdìgbà dájú nínú ìwé gbágbá. Ìbàdàn mi máa ń
kí ni kí náà tún ká wá ṣe. Bàbá tó ti ń lọ 70 síbẹ̀ káàsìká ọ̀rẹ́ wa ní àdìsá ọ̀rẹ́ wa ní bàbá wa ní èèyàn wa ní bàbí wa làdìsá tájú nínú òní kú fún wa báyìí òní dé ní àgbẹ̀pìtọ́ ọmọ tọmọ àti tájú nínú tájú ọ̀rẹ́ gbogbo wa àdìsá tájú nínú tájú òní gángan. Ìgbà yìí kò sọ́nà lára mi ó àdìsá ẹnu. Mo lẹ́nu sẹ́mi. Gbogbo èèyàn ló máa ń ṣe mú, gbogbo èèyàn ló ń dúró tì, làwọn bá ṣe ń dúró tì. Ọjọ́ tọ̀sẹ̀ tó kọjá, ẹ má lọ kó mọ ẹ̀ka àdá, torí kò yẹ ká ṣe pàtí lónìí. Ó tó jí àdúpẹ́ pàtí tá à ń ṣe lónìí. A ò ní fún wa lówó ẹ fi ìbọdí kan wá jẹun kan amú gbogbo yẹn wá mú ẹ wá jẹun ní. Torí ohun tó kọjá lọ́jọ́ tọ̀sẹ̀ lórí amúdú ẹ̀yà. Ilé ni mo máa yẹ Yẹ́sùfù ìyànda o. Ìyànda ọ̀rìn a ò ní kú fún yín báyìí. Wọ́n ní wọ́n ti máa mú bẹ́ẹ̀ yámọ̀ sùúrù wọ́n ti fìbọn fọ́ lórí wọ́n ti fìbọn yín fún láyà o. Òkìkí kọ̀ kí amọ̀já ló gbé mọ́tò mo pàdé sábà níjà mi yálọ̀ o yálọ̀ sọ̀dọ̀ afa tó ń jẹ́ ìjọ kí ló dé ó láwọn ọlọ́sàn ni òun náà ká mọ́lé ṣé nǹkan kò ṣe o alùpàmọ́ sùúrù ó fún mi lọ sí pé o. Oníbàárò kọ́ MC mú wa pa nǹkan kan ò sórí kíá. Ibẹ̀ la ti ń dúpẹ́ bọ̀ ẹ tó bá ṣọjọ́ mi tó jẹ́ pé abọ́mọ́kẹ́ ní sátidé lásán tẹ́ wá lọ kó mọ ká mọ́lé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́. Ẹsẹ̀ àdúgbò àmàmọ́rí ẹ̀sùnmù yẹn máa ṣe àwọn ìgbọ́kú amúbẹ́ẹ́yá àwọn lọ kábírù ṣẹpẹ̀ àwọn òtútù sí àwọn ìgbọ́kú amúbẹ́ẹ́yá àwọn tó jẹ́ wọn ṣúró ṣẹpẹ̀ àwọn ìgbọ́kú amúbẹ́ẹ́yá ìdúpẹ́ lè ní máa ṣe. Ẹ̀rọ ọlọ́run ọba àgbọ̀ngàn amúbẹ́ àdúgbò. Ìwọ tó bá fẹ́ gbọ́ sítórì. Wọ́n ṣe wọ́n máa mú bẹ́ẹ̀ yá lé lọ́jọ́ Thursday. Lọ́sọ̀dì Facebook. Àbùkù ìrẹsẹ̀ Instagram IG. Kó ìrẹsẹ̀ ní Dáyé Kọ́rẹ́nsì Fáńpé. Eré tí mo ṣe láàárọ̀ ní Western. Kó lọ wo bí 1 hour 30 minutes. Kó mi sọ̀rọ̀ àlùfáà àmọ́ ọ̀ṣun mọ́sùlùmí tó jẹ́. Ọ̀rẹ́ mi ni àwọn tó lè sọ̀tọ̀ wa. Àwọn tó lè sọ̀tọ̀ yẹn ti dágbé. Àdàgbàdà wọn lè sọ̀tọ̀ yẹn.
Sẹ́gbẹ̀tì wọ́n lè sọ pé bí àtàmúgbẹ́ mímọ́ ọ̀ṣun ọ̀rẹ́ sítájọ́ ń ṣó. Àjọ wà láyé aláàánú mọ́lẹ̀. Wọ́n sọ̀rọ̀ tó ń jẹ́. Àdúrà ni wọ́n fè ní ṣe báyá. Àdúrà ní máa tọ́ báyá lónìí. Gbogbo máa rọra o, kó máa rọra. Alúgbàmọ̀ sùúrù, wọ́n sọ̀rọ̀ tó ń jẹ́. Tòdí tọ́kọ́lọ́jọ́ òbí ẹ, ọpẹ́ mi yóò máa dúpẹ́ o. Ẹ̀yà gbogbo rẹ̀ wá. Àdúgbò láti òdòdó bí wọ́n gbé ẹgbẹ́ mi sí. Àfá kó tó di pé màmá fi rẹ̀ àwọn ohun tí màmá ti rà bọ́jà àwọn òkèrè sọ́rọ̀ mi sáré. Àwọn ọmọ ẹ̀yà ẹ̀kọ́ ohun tí wọ́n fi màmá ló máa ń sára mi tí màmá fi ń dúpẹ́ tí màmá fi ń yọ̀ ọ́. Bàbá wá sí ayọ̀ lọ́jọ́ tí wọ́n bí rí o. Màmá wà ló máa ṣe lọ́wọ́ bí ọ. Ìwàmú bí ẹ̀yà ẹjọ́ tó bá wà dùn wọn, ó padà ájé bíntìs. Ọmọ àṣírí èyí bíntìs náà lọ. Ìwàgbà àmúgbẹ́ ẹ̀yà bíntìs. Ìwọ̀nà tó ṣe bíntìs náà lọ. Ọlọ́run tí ò fọmọ fún ọlọ́mọ o, Abíbádà ní ìwẹ́ra. Àfà ó yẹ kó balù kó bá. Ìgbàlùmọ̀ bá dé ọpẹ́. Àfà ọ̀pọ̀ ní ẹ̀sẹ̀ mi dájọ́ ènìyàn o. Tí ẹ máa dàrọ̀, mo ti bá ẹ̀ tó jẹ́ o. Ọmọdé yẹn o. Àfà tí ẹ máa dàrọ̀, mo ti bá ẹ̀ tó jẹ́ o. Omi bàrẹ̀ ní ìgbẹ́pọ̀ ọ̀gbọ́n. Gbọ́dọ̀ àwọn ọmọ jẹ́jẹ́ ni o. Ọmọ ní ìlú ìròyìn káyọ̀ dúpẹ́ ìyàn. Ní ọmọ ní ìlú náà rẹ̀ o. Ọmọ ìlú ọmọ ìlú. Ìṣòro ní sáwọn torí báyọ̀ lọ́gbà àbọ̀lẹ̀sì.
lọ bí dé, òun máa ń sún. Àwọn èèyàn máa bí dé wá o. Bàbá yọ̀ bí dé wá o. Bàbá yọ̀ bí dé wá o. Bàbá bí dé wá o. Bàbá yọ̀ bí dé wá o. Hey,